kí ló ń pa àwọn ọmọ Ògògó lẹ́kún lórí ayélujára? Kọmíṣánná ọlọ́pàá fún ètò ìdìbò ti ṣe ìkìlọ̀ fún àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun. Èyí lohun tó sì ṣẹlẹ̀. ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Sunday Igboho tún sọ báyìí. Olùdásílẹ̀ ẹgbẹ́ Múrì ti fi gbé ta ó lóun ò gba ìbò Adémọ́lá Adélékè wọlé. Ẹ wá gbọ́ àṣírí ohun tó gbé Adémọ́lá Adélékè wọlé tó fi jáwé olúborí. Ẹ̀gbọ́n gómìnà Adémọ́lá Adélékè, ẹni tó jẹ́ bàbá fún Davido olórin, ti sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí wọ́n gbé kí àbúrò rẹ̀ tó jáwé olúborí. Ní àlàyé tó ṣe kalẹ̀, ó ní lóòótọ́ làwọn mìíràn ń lo agbára owó, àwọn mìíràn sì ń lo agbára agbófinró àti gbogbo nǹkan mìíràn, ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ní àyín, àdúrà àti àwẹ̀ la fi jáwé olúborí. Mo gba porogodo àwẹ̀ ṣùgbọ́n kò sọ fún ẹnikẹ́ni. Àfìgbà tá tó jáwé olúborí báyìí lọ́kàn mi tó ṣẹ̀ṣẹ̀ balẹ̀. Ọ̀mọ̀wé Dèjì Adélékè tó jẹ́ ẹ̀gbọ́n gómìnà Adélékè ti sọ̀rọ̀. Ọ̀jọ̀gbọ́n Isiaq Akíntọ́lá, ẹni tó jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ tó ń jà fẹ́tọ̀ọ́ mùsùlùmí Múrì, ti sọ̀rọ̀ lórí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní magomago làjọ INEC ṣe fáwọn mùsùlùmí o lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó kọjá yìí, nítorí ọ̀pọ̀ àwọn ẹlẹ́yà ló fẹ́ dìbò ṣùgbọ́n wọn kò jẹ́ kí wọ́n láǹfààní láti dìbò. Ó sì tún ṣàlàyé wípé àwọn ní ẹ̀rí tó dájú lọ́wọ́, a sì tún pè fún ìdádúró ọ̀jọ̀gbọ́n Joash Ojo Amíbìtàn, ẹni tó jẹ́ alága àjọ INEC lẹ́nu iṣẹ́. Sunday Igboho ti kéde wípé gómìnà tó kàn lẹ́yìn Ṣèyí Mákindé ní sẹ́nitọ́ Sharafadeen Abiodun Ali o. Ohun tó mú kí Sunday Igboho sọ irúfẹ́ ọ̀rọ̀ báyìí láò tí ì lè sọ. Kọmíṣánná ọlọ́pàá fún ètò ìdìbò Ọ̀ṣun Samuel Erale Ataifo ti ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn aráàlú wípé kí wọ́n má ṣe yọ ayọ̀ pọ̀rọ̀ nítorí èsì ìdìbò tí wọ́n ṣe àjọyọ̀ rẹ̀. Ó ní bí wọ́n bá yọ ayọ̀ kí wọ́n má lùfín, nítorí ẹnikẹ́ni táwọn bá gbámú yóò fojú winá òfin o. Wọ́n ti ṣe ìkìlọ̀ wípé kí wọ́n yẹra fún wíwa mọ́tò lọ́nà àìtọ́, ìmúkúmu nǹkan ìjà olóró, ìwọ́de rògbòdìyàn ìwájà àti bíba dúkìá jẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Nítorí ẹnikẹ́ni tó bá tàpá sí òfin yìí yóò lọ máa yọ ayọ̀ rẹ̀ yòókù nínú àhámọ́ ni. Èyí ni ìkìlọ̀ tí kọmíṣánná ọlọ́pàá ètò ìdìbò Ọ̀ṣun ṣe fáwọn ará ìlú. Ẹ má jẹ́ kí bàbá mi kú, ẹ dákun ẹ gbà mí. Ọmọ Ògògó, ẹni táwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Kíra, ti fi gbé ta lórí àìsàn jẹjẹrẹ tó má bàbá rẹ̀ Táíwò Ògògó fínra. Ó ní àìsàn jẹjẹrẹ tó má bàbá òun fínra ti dé ìpele 4. Àwọn dókítà sì ti kọ̀ láti tọ́jú rẹ̀. Wọ́n ní kò sí ohun táwọn lè ṣe sí i. Ògògó tó jẹ́ ọ̀kan gbòógì nínú òṣèré Yorùbá ló ń kojú àìsàn jẹjẹrẹ báyìí tí kò sì tí ì sí ìdánilójú wípé yóò ṣẹ́gun àìsàn yìí o. Èyí ló mú kí ọmọ rẹ̀ obìnrin Kíra ó bọ́ sórí ayélujára láti wá ojútùú sí àìsàn náà. Ní ọ̀rọ̀ tó sọ, ó ní mi ò wá láti wá tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni o, ṣùgbọ́n òun wá láti wá ojútùú sí àìsàn tó ń ṣe bàbá òun ni, nítorí ẹni tó bá dákẹ́ ni tara rẹ̀ máa bá dákẹ́. Ìdí nìyí tóun ò ṣe fi ọ̀rọ̀ náà bò mọ́, nítorí òun ò fẹ́ kó já sí ikú fún bàbá mi. Ẹ dákun ẹnikẹ́ni tó bá mọ òògùn ìbílẹ̀ táwọn lè lò kó jáde síta o. Ikú bàbá mi ò dáa lásìkò yìí. Èyí ni ohun tó ń pa ọmọ Ògògó lẹ́kún lórí ayélujára. Hello everyone. I'm here for my daddy. He has cancer and is stage 4. Hospital is saying that they cannot treat him again, like they can't give him chemo again. So please, we are not here to beg for money. And I really love to appreciate Senator Yayi. He has been the one helping us, has been the one footing the bills. It's still, even what I'm here for, Gongo, is that if you can treat my daddy, if you can start chemo for him, whether it's medical or the or herbs, Ibile, enjoy to your. My daddy doesn't want to die. Please, I don't want my daddy is in pain. He's not happy. Please. If you know anybody that can treat me, be like me or medical way, enjoy to your love. Am I giving the guys? Please, I'm begging you, any help, anything, anybody that you know that can treat cancer, please, I'm begging you. That is stomach is swollen. He said, yeah. Please, you can send me a DM or my sister, or even his own DM. My sister will be able to get through to his phone. Please, if you can treat my daddy, please send me a DM. I'll be checking my phone. Please, I don't want my daddy to die. I don't want my daddy to die. Please. God, give me this one. There's no money, but if you know anybody that can treat my daddy, Ejo, please,
He's saying that he doesn't want to die. Please, I've never seen my daughter in that kind of pain before. I'm not even around. Please, enjoy to your love. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àṣàlò tí a bá ròyìn sí tí ìgbọ̀nyín. Ire o.